yọkúlú yọkúlú kò wá tán bí ìyàwó gbọ́kan sọ́lẹ̀ ọkọ yọké yọkúlú yọkúlú tán bí ìyàwó gbọ́kan sọ́lẹ̀ ọkọ yọké. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, àwọn ọmọ Yorùbá ti fi ohun tó ń pè ní Yorùbá wọ́n ti fi ran gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Haúsá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ọmọ Yorùbá eléyìí gbẹnu tán. Kábíyèsí Elédùmarè. Ṣé mi sọ fún yín mo náà máa gbòmìnira, mo nílẹ̀ Yorùbá máa dá dúró. Kẹ́ ẹ gbọ́ mi yé, mo ní a máa gba òmìnira, ilẹ̀ Yorùbá sì máa dá dúró nítorí wípé Ọlọ́run tó rán wa níṣẹ́, ọba tó rán níṣẹ́ tí ó kì í dẹ̀yìn lẹ́yìn ẹni ni. Abdulsalam ti pariwo síta. Abdulsalam, Abdulmustapha àti Gowon, ṣiṣẹ́ Gowon lórúkọ máa kẹta ẹ̀ sá máa fábàlẹ̀ wò. I think it's Gowon also tó jẹ́ former head of state tó sì wà láyé tó àtàwọn Abubakar ọgbọ́n tó sọ̀rọ̀ lẹ́jọ́ mẹ́ta ẹ̀. Gbogbo wọn ti pariwo síta o. Ìgbà wo ni Babangida ṣe pariwo síta? Àwọn bàbá kan pè mí, Kábíyèsí Elédùmarè. Ohun tá bá ní kí bàbá má gbọ́, bàbá ló máa padà parí ẹ̀. Àti pé èmi mọ̀ láti ilẹ̀ wípé ìran mi ò ń ṣe ìran tó gun kó, ìran mi ò dẹ̀ kì í ṣe ìran tẹ́yà kankan lè borí ẹ̀. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti ṣe ìpàdé tó nítumọ̀. Wọ́n ti fi ìjẹ́ ọmọ Yorùbá, wọ́n ti jẹ́wọ́ ọmọ ọkọ Yorùbá fún gbogbo àwọn northern elders tó sọra wọn di godfather, táwọn obìnrin náà tó sọra wọn di godmother. Ọlọ́run ti sáàfù gbogbo wọn ní final breakfast báyìí. Èmi ò sọ bẹ́ẹ̀ fún yín. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́lọ́ báyìí. Allegedly a gbọ́ pé orílẹ̀-èdè àwọn military America, force America, wọ́n fún bàbá Tinubu láwọn instruction kan tó ní kan ṣe káwọn tó lè ran Nàìjíríà lọ́wọ́ to the fullest. Ó ṣọ́ọ̀kì yín, ó ṣọ́ọ̀kì èmi náà. Kódà wọ́n fún ọ náà ultimatum. Ó pín sọ́nà méjì. Alákọ̀ọ́kọ́ káwọn invade táwọn terrorist yín wà. Ẹlẹ́kejì tàbí kájọ ṣe papọ̀ kẹ́ lè fi experience. Ṣùgbọ́n gbọ́dọ̀ ṣàwọn kódà wọ́n fún wọn ní ultimatum. I think is máa farabalẹ̀ lọ wò kí máa fún yín ní wrong information, máa farabalẹ̀ wò. Now nígbà tó fún wọn ní gbèǹdéke yẹn, wọ́n wá dárúkọ, allegedly wọ́n dárúkọ about 27 officials tó wà ní powerful post ní Nàìjíríà tó sì jẹ́ wípé Fúlàní ni gbogbo wọn from A to Z. Mọ̀ tí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ni wọ́n ní kíákíá ní wàrà ṣàṣà kí bàbá Tinubu kọ́ ètè lọ lé gbogbo wọn dànù nísinsìnyí. Pé because a lot of wọn ó enjoy immunity. Alákọ̀ọ́kọ́ ó yà ìlẹ́nu pé Ganduje resign. Ganduje ò dédé resign, wọ́n lé ní. But Nigeria government ní language kan, ẹni tíṣẹ́ bá ti cast tàbí tó bá fẹ́ lé tàbí nǹkan kan tí nǹkan yẹn ò dẹ̀ fi bẹ́ẹ̀ hàn sí public lọ títí, wọ́n á ní kó resign. Àwa dàbí pé wọ́n resign officially. No, irọ́ ni. Wọ́n resign officially. Ganduje wọ́n yọ bí jìgá. Minister of Defence wọ́n yọ òun náà bí ìgbà tí wọ́n bá yọ ajá tó bá jù sójú ògùn tó bẹ́ orí ẹ̀ fẹ́ù bẹ́jẹ̀ sí bá tututututututu tí ní gbogbo àwọn tó ń bọ̀gùn a máa dùn tí wọ́n máa gbèjájá ẹ̀ sára tí wọ́n máa gbà mú ṣoríṣiríṣi fi lóríṣiríṣi iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ níbẹ̀. Now wọ́n yọ bí jìgá, wọ́n wá fi Christopher Musa síbẹ̀. Instruction ni o. Kó tó di pé màá sọ kúlẹ̀kúlẹ̀ aláwọ̀kọ́ tí mò ń bá bọ̀ lórí àwọn northern elders, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n understand nǹkan tó ṣẹlẹ̀ sí General Musa Christopher. Ṣé mọ̀ pé very dark man jáde ó sọ àwọn ọ̀rọ̀ kan
ó ní General Musa ó ní káwọn boys ẹ̀ wá gbé òun wá nígbà tó dẹ̀ gbé débi tí General Musa wà. General Musa láti sọ fún gbogbo àwọn security wọn pé yá àfẹ́ra ìta ẹ jáde, mo fẹ́ bá Very Dark Man sọ̀rọ̀. Tẹ́ bá rántí Very Dark Man lọ sí Yelewata nígbà tí ó ń pààyàn tó ń ṣe genocide tó high gan. General Musa wọ́n náà nídìí ìrànlọ́wọ́ Very Dark Man. Very Dark Man, I need your help. Video evidence wà, ọ̀pọ̀lọpọ̀ yín ti máa rí ní òjẹ́ kí mo tún ṣẹ̀ṣẹ̀ yín tó play fún yín, gbogbo yín náà lẹ ti rí, but mo fẹ́ sọ àwọn àṣírí kan tó rọ̀ mọ́ fún yín. Very Dark Man gan kò mọ̀ èyí máa sọ fún yín bíbá yìí nísìn. Ẹ bá wa pín fídíò yìí, ẹ jẹ́ kó dé ibi tí gbogbo ọmọ Yorùbá wà káàkiri àgbáláyé kó lè mọ ìdí táwọn Fúlàní ṣe ń rí wa pa successfully tí kankan ò ṣẹlẹ̀, kí wọ́n lè rí ìdí tó ṣe kan dandan kó ní kálukú lọ jórúkọ ìyá àti bàbá ẹ̀. Now wọ́n náà in need help Very Dark Man pé because Very Dark Man lọ́kọ́ lọ́gbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ tó rí kọ́tò tó ṣe gbogbo ẹ̀ pé definitely ó máa ní àwọn observation tó pọ̀ tó lè fi help Nigerian military. Wọ́n dẹ̀ sọ pé àwọn bí torí pé jẹ́ni tí kò kí ń gbowó, so àwọn mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe yẹn politician kọ́ ló wọn, ó ń ṣe willingly kí Nàìjíríà tí wọ́n lè dá ni. Kò ṣọ́ọ̀kì yín. Now Very Dark Man exchange a lot of confidential information pẹ̀lú ẹ̀ tó lè help wọn. Ẹ má gbàgbé o General Musa àwọn ni Chief of Defence Staff, ọ̀tọ̀ lẹni tó jẹ́ Minister of Defence Staff, ìkan ológun ìkan democracy. Now àwọn ọmọ tí wọ́n lọ gbé ní Catholic Church, ìjọba Amẹ́ríkà allegedly a gbọ́ pé ìjọba Amẹ́ríkà wọ́n ti kó formation jáde. Wọ́n ní nígbà tó fẹ́ kidnap àwọn ọmọ yẹn, helicopter kan wọ́n ove lókè àti drone. Helicopter yẹn wọ́n ní mìsínbẹ̀ o, wọ́n kò ní green white green pé bọ̀ tracking code ẹ̀ nọ́mbà tó wà lára helicopter yẹn ó jìnnà gan, wọn rí nọ́mbà yẹn clearly. Kò dàbí àwọn nǹkan tó máa ń kò dàbí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé tó bá balẹ̀ sáàrin igbó báyìí táwọn èèyàn máa rí tracking number rẹ̀ tí wọ́n lè fi track plane yẹn. Spy plane. Àwọn kan Amẹ́ríkà ló tú gbogbo àṣírí fún wa. Wọ́n ní helicopter yẹn on off. The next thing, meanwhile káwọn àmì tó lọ ṣọ́ wọn níbẹ̀ ni wọ́n ti gbọ́ intelligent pé àwọn Fúlàní fẹ́ wá káwọn wọn ní school yẹn, ni government ṣe dá àwọn àmì lọ́bẹ̀. About mo gbọ́, I'm not sure, about 100 plus men lọ́wọ́ on ground. Wọ́n ní líọ̀sì tí wọ́n gbé lọ síbẹ̀ á fẹ́ tó 20 àbí 30 tó sọ̀rọ̀ àdì gbogbo school yẹn pé ṣé àwọn fẹ́ wo bí Boko Haram ṣe fẹ́ wọlé láti wá kó àwọn ọmọ yìí. Ṣé mọ̀ pé àwọn Boko Haram gẹ̀dẹ̀ wọ́n ní intelligent and wọ́n were very very bold tó mọ̀ pé anything tó bá ṣẹlẹ̀ abẹ́ kápẹ́ẹ̀tì lọ́wọ́ bá wọn gbà sí nígbà tó tiẹ̀ já wọn ni wọ́n rán àwọn níṣẹ́. Helicopter a gbọ́ pé helicopter ló fi kó àwọn ọmọ yẹn. Nígbà tó fẹ́ kó àwọn ọmọ yẹn kò ń ṣe pé wọ́n bá àwọn àmì níbẹ̀, no, káwọn kan parọ́ pé ìgbà táwọn àmì yẹn ń bọ̀ lọ́nà, irọ́ ni gbogbo ẹ̀. Allegedly ohun tá gbọ́ from a reliable source òun ni wípé Minister of Defence, ṣe mọ̀ pé Amẹ́ríkà kò sí intelligent tó fẹ́ get tí wọ́n lè get. Tó bá wọn Amẹ́ríkà kọ́ mọ nǹkan tí mo jẹ lálẹ́ àná, ọmọ nǹkan tó máa ṣe tó máa fi mọ̀, láì ṣe pé mo sọ fún wọn, láì ṣe pé wọ́n ti kíkọ́ tí mo jẹ tẹ́lẹ̀. They are very very advanced. Tó bá sọ pé Global Tech Universal America ló ń bá wí, when it comes to technology they are one of the best. Wọ́n ti receive intelligence wọ́n fẹ́ ká àwọn ọmọ yẹn, wọ́n dẹ̀ send signal yẹn sí Nàìjíríà pé báyìí wọ́n fẹ́ ká àwọn ọkọ̀ ní Catholic Church gbà kan àwọn kan níjọba yìí. Ṣé lè believe pé ìjọ tí wọ́n dá yẹn ò yẹ, ìjọ yẹn náà ló wá fẹ́ helicopter kó àwọn ọmọ yẹn.
àwọn àmì wọn grand wámúwámú. Allegedly a gbọ́ wípé Minister of Defence òun ló pe àwọn àmì yẹn pé kó kúrò ńbẹ̀, pé kó kúrò ńbẹ̀, kó fẹ́ àwọn tó fà iṣẹ́ wọn lẹ̀. Ẹ̀rí kí kì í ṣe àmì obey before complain ni, kò tiẹ̀ sí complain. tó bá kó wọ́n máa complain gan kò ń ṣe ní sport yẹn. Kódà kéèyàn fìjọ́ mẹ́ta jù ẹ lọ́nà àmì tó bá sọ anything yes sir, kójóbìnrin náà ni yes sir, kò sí màánú àmì o, sà ló wà ńbẹ̀. So now ó wá kó gbogbo àwọn ọmọ yẹn lọ pátápátá. Inú wa bí àwọn Amẹ́ríkà, wọ́n wá àwọn orúkọ tí wọ́n fẹ́ list tẹ́lẹ̀, wọ́n wá release 15 nínú ẹ̀. Wọ́n wá ṣàlàyé pé ṣé o mọ̀ pé àwọn ọmọ school tí wọ́n kó yìí allegedly bá ṣe gbọ́ pé ṣé bàbá Tinubu mọ̀ wípé Minister of Defence ló gbàbọ̀dé. Allegedly I'm reporting what we heard online. Pé ṣé o mọ̀ ṣá fún díẹ̀ yìí wọ́n pé kó lè dànù, kò gbọ́dọ̀ wà ní post yẹn for another 24 hours. Pé àìjẹ́ bẹ́ẹ̀ kó máa try America, kó máa try God own state. Àwọn sì bá wa ṣe ní ìjọ̀bọ̀kẹ́ so that káwọn ìjọba akọ́lé mọ̀tẹ̀ mójútó. But àwọn tí wọ́n rí nísì wípé kàkà kó rọ̀ lára ọmọ ìyá jẹ́ kí ilé ló le sí. Wọ́n bá fún bàbá Tinubu ní ultimatum 24 hours pé wọ́n gbọ́dọ̀ yọ Minister of Defence. Allegedly a gbọ́ pé nígbà tí bàbá dé gbọ́ formation yẹn wọ́n pè ọ̀gbẹ́ni etí ẹ mélòó mẹ́ta ó yá kọ resignation letter báyìí kó sọ pé ẹ tiẹ̀ o ní health problem báyìí kọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ agajù ẹ lọ. Bó bá dẹ̀ ṣe ń kọ́ tán kó fìlú lẹ́lẹ́sẹ̀kẹsẹ̀. I don't know about that, but n ta gbọ́ nìyẹn. Meanwhile General Musa Christopher yìí a gbọ́ pé ó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Haúsá ni wọ́n kẹ̀yìn sí nítorí pé ó ń ṣe iṣẹ́ tó gbé fún. Òun lè ṣe ibi tó yẹ jẹ́ pé ẹnugbà tó announce ẹ̀ as Minister of Defence àti láwọn tó sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa, ṣùgbọ́n àwọn olórí burúkú ọmọ wọn ní North Almajiri, ìyẹn àwọn ọmọ wọn tó ń kó bọ̀ fún tó rán níṣẹ́ dé tòrútòrú, àwọn ló bẹ̀rẹ̀ sí ní against General Musa Christopher pé bàbá Tinubu gbọ́dọ̀ jẹ́ pé position yẹn o kò gbọ́dọ̀ dúró ń bẹ̀, páwọn fẹ́ ń bẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ẹ́dẹ̀ mọ́ bàbá Tinubu jàgàbá ọmọ olódòdẹ, wọn ò gbọ́ pàà. Wọ́n tó bá fẹ́ ṣe lọ́fẹ́ ṣe kó bá gbódọ̀la níwọ̀n gbà tó bá jẹ́ within capacity àwọn tó jẹ́ within Nigeria, gbàgbé ẹ̀ kò sì sọ̀rọ̀ ń bẹ̀. Ni wọ́n fi lọ gbé Christopher Musa wá so that òun ló máa wà ní power house. Gbogbo bí àwọn ẹ̀rí pé lẹ́yìn mẹ́ta yìí ẹ máa gbọ́ pé àwọn àmì wọn ń ṣiṣẹ́ gudugudu yàrá mẹ́fà ẹ tó máa gbọ́ láìpẹ́ yìí. Because Minister of Defence alábọ́dì ni, Mẹ́tawálé alábọ́dì ni, Shettima alábọ́dì ni, El-Rufai alábọ́dì ni, Alimọ́tù Sheriff alábọ́dì ni gbogbo wọn pátápátá. Òun lè ṣe èyí tí bàbá Tinubu tó fi ń dọ́gbọ́n yọ wọ́n lé ní èjì ẹ̀ta ẹ̀rin láti lè fọ ogun nísìnyí báyìí. Wọ́n dẹ̀ ti fọ̀ mọ́ because America àwọn tí wọ́n list orúkọ àwọn tí wọ́n list àwọn alágbára ní north ni wọ́n ní terrorist sponsor ni wọ́n kọ́ lé ogun ọkùnrin níjọba tó bá dẹ̀ ti fi lè lé ogun ọtọ́ báyìí àwọn Fúlàní tí wọ́n ti tán pátápátá nìyẹn, tí wọ́n ti tán pátápátá, wọn ní gíráàdì kankan mọ́. Bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń sá koro bá koro bàbá ẹ̀, wọ́n ti ń sá kúrò nílùú, wọ́n ti sá kúrò olùtán, wọ́n ti fẹ́ sá kúrò olùtán. Wọ́n sá fún Amẹ́ríkà. Wọ́n mọ̀ pé ìdí tó yẹ ní kí wọ́n sáàkì àwọn ní pé kí immunity
tó máa ń wà lórí àwọn tó bá wà ní big office government yẹn kó lè kó má bàa sí lórí wọn ṣe mọ̀ sódà tá mẹ́rin wa máa mú wọn báyìí ṣíkún ni wọ́n mú wọn ẹ̀yìn ẹ̀ wò Amẹ́ríkà wà nínú wọn dẹ̀ ràn drone àti spy jet ọdẹ wà ọdẹ survey gbogbo ibi táwọn terrorist gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ ni wọ́n dẹ̀ ti get within 3 days allegedly gbogbo ibi tí wọ́n wà la gbọ́ pé wọ́n ti wà pé gbogbo ẹ̀ ní Amẹ́ríkà ti seal báyìí ẹ̀ wò pé seal bá ibi tí wọ́n ti dé yes ẹ ti gbàgbé ni ṣùgbọ́n àwọn ọlọ́gbé kẹ́míkà kan wá gbà kan tó sọ fún Nigerian Army pé àwọn nílò ìbọn àwọn nílò kọ̀ọ̀kan pé kẹ́míkà làwọn máa lò àwọn máa fún wọn ní anti-gas kìíní kan mask kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣá ó kọ́ ọ̀sẹ̀ kan tó máa lọ wọ́n fún Nigerian government ní intelligent yẹn pé kẹ́míkà kọ̀ọ̀kan la máa yàn tó yẹ pé nígbà tó máa padà fẹ́ lọ káwọn ènìyàn mọ́ wọ́n lè kó àwọn torí nígbà yẹn àwọn tó kó àwọn Chibok girls ló fẹ́ lọ invade kẹ́míkà kan wà tó kọ́ máa fọ́n látòkè 5 miles síbi tó wà yẹn everybody máa sùn mi ìfẹ́ mọ̀ bóyá gíhàn tó máa sùn nígbà tó máa débẹ̀ wọ́n ti gbàgbọ́dé gbogbo àwọn àmì gbogbo àwọn terrorist tó wà nínú igbó yẹn nígbà tó máa débẹ̀ gbogbo wọn ti lu anti-gas kìíní ó bí wọn nú tó jẹ́ wípé láti ìgbà yẹn ni wọ́n ti decide pé wọ́n ní fún Nigerian intelligence mọ́ so ìtí wọ́n bá spy tí wọ́n ṣe wù ẹ́ yìí wọ́n ti conclude everything kódà ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó kọ Sultan Sokoto tọ́ba ilé ègbè ọba ilé náwó gan máa dárúkọ wọn fún yín dey play mo ní mo máa dárúkọ wọn fún yín máa dárúkọ àwọn kódà Àtíkù gan ò save Dangote ò save Àtíkù náà ò save Sultan Sokoto ò save gbogbo àwọn Sultan gbogbo ilẹ̀ Haúsá pátápátá Fúlàní terrorist ní ọ̀pọ̀lọpọ̀ wọn Gumi Tukọ̀ kódà pa gbórúkọ Buratai náà tó jẹ́ former chief of defence staff America ṣáà release a lot of names and very soonest ọmọ abẹ̀rẹ̀ ṣe lójú pálí èmi mo sọ bẹ́ẹ̀ fún yín kó tó nípa bọ́sì pèlè kejì ẹja sáyẹ́dẹ̀ ka ìpolówó ọjà. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dábí ariwo ọ̀sẹ̀sẹ̀ lọ gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò bó bá rìn bí ògògò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè máyégún Aníkúlápó wọ̀ ló jìgàjìgà bí ẹ̀kọ́ akọrabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lálálá bí iná àjẹrò táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún Aníkúlápó oṣù òróró sùmọ̀lú lórí ọkiri ojú ogun àbúgbò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fìdíọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí olóyè máyégún Aníkúlápó gbogbo ara kìkì o abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí gbórí olóògbò ní òkun ìwọ lóòrè yóò tá àrẹ ló kọ lọ. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa nọ́mbà bàbá máyégún lẹ ti gbọ́ yẹn ẹni tó bá fẹ́ dira ẹ fẹ́ wúwo àgbà ẹ fẹ́ ṣàwọ́rò afàìrò ajé ògùntajà ẹ fẹ́ gbàwé gbèlú any type of spirituality ẹ fẹ́ tẹ̀fá ẹ fẹ́ bọfá ẹ fẹ́ fìdí ẹgbẹ́ múlẹ̀ ẹ fẹ́ bọ ẹgbẹ́ any type ẹ fẹ́ bọ Ọ̀ṣun Ṣàngó Ọbàtálá Ayílà anything ẹ pè wọ́n they deliver all over the world ó fẹ́ dira ó fẹ́ di ọmọkùnrin atátó iye ọdún wọ́n máa ń sọ mi mọ̀ wọ́n rí ṣùgbọ́n iṣẹ́ tó wọn tó da tá à ń gbọ́ báwo ni wọ́n ṣe ń kọ sára sí wọn àpò kò sí reason why tá fi máa níwèé ní báyìí tá máa dẹnu tá máa dá ẹnu bò wọ́n bẹ́ẹ̀ sì ni pé kéèyàn jẹ́ káwọn ọmọ Yorùbá kọ́ jẹ àǹfààní ẹ̀ sí ẹ̀ka dé kejì. Now
Bitter-T ẹkùn tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí ìyádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa láàlá Bitter-T ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàlá Bitter-T yóò bá wọ̀ dáadáa ìṣòro ara ríro ń kọ́ láàlá Bitter-T òun ni kẹ́ ẹ gbẹlura láti wáyé gbòógì láàlá Bitter-T rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá rárí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kànjẹ̀gbọ̀n lọ́wọ́ láàlá Bitter-T gbẹ̀rura kò rí àtọ̀ ọbẹ̀. Nọ́mbà iléeṣẹ́ láàlá Bitter-T náà rẹ̀ ti rí tí wọ́n pè yẹn ìwọ tó bá ní ulcer tó ní malaria tó ní fever prostate cancer arthritis anything tó bá àtijọ́ máa ń rùn tó jọ mọ́ àrùn àbí àìsàn tẹ́ mọ̀ pé ó ṣe é wò tí ẹ wá rẹni tó gbówọ́ ẹ pé bàbá Máyégún ẹ fẹ́ àdúdùn ni o pẹ́ lórí ẹ fẹ́ máa kọlẹ̀ gbogbo any type of shadow medical ẹ pè wọ́n he is best at it honestly. So now ẹ ká bọ́ sórí ìpele tó kàn báyìí. Now mo fẹ́ kí gbogbo aka tẹ́tí wa ká jọ gbọ́rọ̀ yìí mi fẹ́ ká fi tí ọ̀tẹ̀ gbọ́ o ẹ jọ nítorí Ọlọ́run kẹ́mẹ́ ká fi tí ọ̀tẹ̀ gbọ́ ẹ ká gbọ́ pẹ̀lú tí ọmọlúwàbí. Saying, sir, we know who these bandits are. We know where they are. Government we know official what they ẹ mọ want. sọ̀rọ̀ yìí o. What is Serving left for us government to official conclude ni. if we are going to do How's negotiation, your do it and finish it. If we are going to fight, we'll fight it to the finish. What is the big deal? We know everything. Why are we covering? Why are we covering all these things? And I want to align myself with distinguished Senator Abandi. Sir, the issue that must take precedence is who withdrew the soldiers from Maga Primary School, on whose instruction. The world want to know, Nigerians want to know, we that is particularly affected, we want to know, sir. Nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan ṣe pé mi parọ́ tí mo ní helicopter kan off lórí school yẹn pé ìgbà tó kù bí àbí 1 minute or 2 minutes táwọn Fúlàní ẹ̀ máa wá kọ́ àwọn ọmọ yẹn ní school la gbọ́ pé wọ́n ní order wá látòkè látọ̀dọ̀ Minister of Defence pé kó kúrò ńbẹ̀ allegedly ni o mi sí ńbẹ̀ wọ́n ní ni òun náà ni máa yín bí the whole world want to know kálẹ́ni tó pè káwa tó wá make research ká tó wá gbọ́ pé olórí burúkú yẹn ni kẹjá máa gbọ́ lọ. Sir, the issue that must take precedence is who withdrew the soldiers from Maga Primary School, on whose instruction. The world want to know, Nigerians want to know, we that is particularly affected, we want to know, sir. Because if we don't get to the bottom of this incident will be repeating itself. Thank you very much, the Senate President. But we all know who they are. If we don't know who they are, how are we going to be able to negotiate as required release of some of these budgets? We know who they are. Tẹ́ bá rántí gbogbo wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ o nígbà tí bàbá Tinubu withdraw gbogbo VIP securities tó di pé àwọn adárin fúnra ara wọn òun dìbọn wá ríbi sí We know where they hibernate. We know the routes that they follow from one location to another. This is common knowledge to everybody, to the people who have been harassed and intimidated by these bandits. Everybody knows who they are, where they stay, the rules they follow. Why can't we nurture and move and gather the necessary strength to pursue these people simultaneously wherever they are and make sure that we eliminate them? The state is supposed to be the machine of force
It has in its control legitimate use of force. We should not, under any circumstances, allow bandits to intimidate the nation, to send fear into our communities, to disband our own educational institutions. The education of our children, which is one of the most fundamental rights of the people of Nigeria, has now been put under question mark. All schools, particularly those sites in rural areas, have been asked to close. What message are we sending to the nation, to the people of the world, that there are some ragtag bandits who have defied the government and forced the government to close all its education institutions? That does not speak. Terrorists will force the government láti ti gbogbo education institution. Má ṣe ó dáa. Well, that does not speak well for the image of this country and for the honor and dignity of our people. The issue is not the rescue, Mr. Chairman. It's not the rescue. Let's sit down, coordinated, go after these people and eliminate them, and make sure that within a period of time, we make sure that this is. So òun náà ni gbogbo àtijọ́ fi tí wa gbọ́ yẹn o.